èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Abíọ́dún Ọmọláwuyì mo ń fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé àtúkù dédé àkókò yìí lágbára Ọlọ́run Olódùmarè àmọ́ màá ṣe o àní tójú lẹ̀ mọ́lẹ̀ àní tẹ̀lẹ̀ níbi tílẹ̀ gbé lójú. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi kan láti Burkina Faso. Bàbá yìí wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Bàbá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín lágbára Ọlọ́run Olódùmarè ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀ o ẹ máa mọ̀ ṣe ni láṣẹ Olódùmarè ọmọ aráyé ò ní bínú yín o òkè òkè ń lẹ mú lu sí òkè òkè ń lẹ ó máa lọ láṣẹ Olódùmarè mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ìwé ìtàn ń kà lọ́wọ́ òun ní àkọlé rẹ̀ ń jẹ́ Adakedajo. Ibo la bá ìwé ìtàn náà dé? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí wípé Ọlágbèmí ó mà ti rẹ́wọ̀n he báyìí wọ́n ti dájú ẹ̀wọ̀n fún un. Àwọn ọlọ́pàá wọ́n sì ti ń fà á lọ sí ìdí mọ́tò ní ìta lẹ́yìn tí adájọ́ tí wọ́n dájọ́ fún un tán. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn? Ibi aroko tì sí ibẹ̀ òun náà là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kó tó di pé wọ́n máa tẹ̀síwájú bẹ́ẹ̀ bá ti subscribe sí YouTube channel mi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe báyìí kánìkápọ̀ yíyẹni máa ń yẹni. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi kẹ̀sì máa share ẹ̀ kẹ̀sì máa comment sí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ ké sáwọn aládùúgbò yín o káwọn náà wábì kan fìdílé kájọ máa bá ìtàn náà lọ. Ẹ jẹ́ sún sẹ́yìn díẹ̀. Ọlágbèmí dúró lọ gbárí ó wo àárín èrè lọ láti wo ọmọlára tó wọlé lẹ́ẹ̀kan ṣùgbọ́n kò rí ẹni tó jọ ọ́. Ó ronú lọ gbárí ó ní ìlẹ̀kẹ̀ má já sílé ìlẹ̀kẹ̀ má já sóde. Ibì kan náà sáà ni ìlẹ̀kẹ̀ yóò padà já sí. Ibi tí ìlẹ̀kẹ̀ wá já sí yìí òun ni kò dáa. Àwọn ọlọ́pàá wọ́n ti kàn án lára wọ́n sì ń fà á lọ sí inú ọkọ̀ ní ìta. Àwọn èrò bẹ̀rẹ̀ sí ní jáde ní inú ilé ẹjọ́. Ọmọlára yọ ìgò kúrò lójú ní ibi tó jókòó sí. Ó yọ aṣọ pélébé kékeré kan báyìí jáde nínú báàgì ọwọ́ rẹ̀ ó sì ń fi nu omi kúrò lójú. Lẹ́yìn náà òun ló sún ikùn símú tó sì dé ìgò náà padà. Ó dá aṣọ pélébé náà padà sí inú báàgì ọwọ́ rẹ̀ ó dìde ó sì ń jáde lọ. Ní ilé ìwòsàn ìyá Ọlágbèmí ó sùn kalẹ̀ lórí ibùsùn. Wọ́n fi ẹ̀rọ tí wọ́n fi ń ran èémí lọ́wọ́ kan báyìí sí ní imú. Gbogbo inú yàrá náà òun ló mọ́lẹ̀ kedere. Ìyá Ọlágbèmí dijú mọ́rí lọ gbẹ́ngbẹ́ng. Wọ́n wé báńdéèjì funfun kan báyìí máa lórí tùùlù. Bẹ́ẹ̀ ni wọ́n wé apá òsì rẹ̀ náà ní báńdéèjì láti ibi èjìká títí tó fi dé ìka ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n so okùn kan dọ̀lọ̀dọ̀lọ̀ kan báyìí tí wọ́n fi ń fa omi sí lára sí ibi ọwọ́ rẹ̀ ọ̀tún. Kò mì ara ní ibi tó sùn sí. Ikùn rẹ̀ ó ń lọ sókè lọ sílẹ̀. Òun nìkan ni ènìyàn fi lè mọ̀ pé ó sì wà láàyè. Dókítà obìnrin kan báyìí àti nọ́ọ̀sì ọkùnrin kan pẹ̀lú ọmọlára wọlé síbi tí ìyá Ọlágbèmí wà. Ọmọlára wo ìyá Ọlágbèmí títí ó mi orí. Dókítà súnmọ́ ìyá Ọlágbèmí ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀ ẹ́ wò. Lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́wàá tó ti ń yẹ̀ ẹ́ wò ó mí kanlẹ̀ ó kọjú sí ọmọlára. Ọmọlára ní kò sí ìyípadà kankan láti nǹkan bí oṣù méje tí wọ́n ti wà ní ibi. Mo mọ̀ pé ẹ ti gbìyànjú ṣùgbọ́n bí kò bá tún sí ohun tí ẹ lè ṣe mọ́ ẹ tètè sọ fún mi bóyá kí n gbé wọn kúrò ní ibi kí a lọ sí ibi tí wọ́n ti lè gba ìtọ́jú tó péye. Nǹkan kan ò gbọdọ̀ ṣe ìyá yìí o. Dókítà fi ọwọ́ mú ìbàrà ìdí ó wo ọmọlára lọ sàkún ó ní ìgbìyànjú ní ti àgbẹ̀ Olódùmarè nìkan òun ló mú iṣu ta. Inú mi dùn wípé ẹ̀yin fúnra yín sọ wípé a ti gbìyànjú ẹ̀yin lẹ rò pé kò sí ìyípadà. Àwa tí à ń tọ́jú wọn a mọ̀ wípé ìyípadà tó lọ́rìn òun ló ti wà. Ẹlòmíràn tí irú ohun tó ṣẹlẹ̀ sí wọn yìí tó ṣẹlẹ̀ sí a máa lò tó ọdún kan ọdún méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ nírú ipò tí wọ́n wà yìí. Ohun tí mo sì fẹ́ kí ẹ mọ̀ ni pé pẹ̀lú ipò tí màmá wà yìí kò yẹ kí a máa gbé wọn káàkiri ó léwu púpọ̀ fún wọn. Dókítà dákẹ́ lọ díẹ̀ ó tún wo ìyá Ọlágbèmí lórí ibùsùn tó wà ó ní dókítà akọ́ṣẹ́mọṣẹ́ kan ń bọ̀ láti òkè òkun wá sí ilé ìwòsàn wa. Òní tàbí ọ̀la òní wọ́n á dé. Bí wọ́n bá dé wọ́n ó ṣe àyẹ̀wò sí màmá yìí. Mo sì lè fi dá yín lójú pé nígbà tí a ó bá fi rí ọ̀sẹ̀ kan sí àkókò yìí àlàáfíà yóò ti tó ara wọn. Ọmọlára wojú dókítà ó ní ó dá yín lójú. Dókítà fi orí dáhùn pé bẹ́ẹ̀ ni. Ọmọlára súnmọ́ ìyá Ọlágbèmí ó fi ọwọ́ kàn án lórí. Lẹ́yìn náà òun ló tún aṣọ tí wọ́n dàbò ṣe dáadáa. Ó dúpẹ́ lọ́wọ́ dókítà ó sì ń jáde lọ.
Dókítà kọjú sí nọ́ọ̀sì tó wà nínú yàrá pẹ̀lú rẹ̀, ó ní, bí o bá dé ìsàlẹ̀ sọ fún dókítà Bọ̀sún pé kó wá bá mi ní ọ́fíìsì. Nọ́ọ̀sì náà ní kò burú mà. Dókítà ń jáde lọ, nọ́ọ̀sì náà ó sì ń tẹ̀lé lẹ́yìn. Ní ọgbà ẹ̀wọ̀n, Ọlágbèmí ó jókòó sí ẹ̀gbẹ́ kan pẹ̀lú gègé àti ìwé funfun kan báyìí lọ́wọ́. Ṣé ó kúkú ti lé ní oṣù 6 tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n náà. Òun àti ọkùnrin kan báyìí, òun nìkan ni wọ́n jọ wà ní yàrá náà. Ọlágbèmí ń kọ nǹkan kan sínú ìwé náà. Ó jọ pé ohun tí Ọlágbèmí ń kọ ó ká lára púpọ̀. Ọkùnrin tí wọ́n jọ wà ń bẹ̀ ó wò ó, ṣùgbọ́n kò sọ ohunkóhun. Lẹ́yìn nǹkan bí 20 ìṣẹ́jú tí Ọlágbèmí ti ń kọ ìwé náà láì dáwọ́ dúró, wọ́n bẹ̀rẹ̀ sí ní lú ẹsẹ̀ bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Ọlágbèmí yára dáwọ́ ohun tó ń kọ dúró. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló fi gègé ọwọ́ rẹ̀ pamọ́, tó sì jókòó lé ìwé tó ń kọ mọ́lẹ̀. Wọ́dà kan báyìí yọ sí wọn. Ó bẹ̀rẹ̀ sí ní wo gbogbo agbègbè yíká bí ẹni tó fẹ́ da oògùn sílẹ̀. Lẹ́yìn tó rí wípé òun kò fìrí ẹnikẹ́ni, ó rọra sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fún Ọlágbèmí pé àsìkò ti tó. Ọlágbèmí yọ gègé ìkọ̀wé tó fi pamọ́ tẹ́lẹ̀, ó sì nà á sí wọ́dà náà. Wọ́dà náà gba gègé ìkọ̀wé náà, ó sì sáré tì í bọ àpò. Ó ní ó tún di ọ̀la. Ọlágbèmí náà fi orí dáhùn pé kò burú. Lẹ́yìn tí wọ́dà náà lọ tán, ọkùnrin tí wọ́n jọ wà nínú ọgbà ẹ̀wọ̀n náà súnmọ́. Ó ní, láti bí oṣù 3 tí mo ti wà ní ibí, òun ni mo ti ṣàkíyèsí wípé ojoojúmọ́ òun ni ó máa ń kọ nǹkan sínú ìwé yìí. Jọ̀wọ́, kí ni nǹkan tí òun kọ gan-an? Ọlágbèmí wo ọkùnrin náà, ó dákẹ́ lọ díẹ̀. Ó ní, ìtàn ìgbésí ayé mi ni mò ń kọ. Ohun tó ṣẹlẹ̀ tí mo fi dèrò ẹ̀wọ̀n, òun ló wà nínú ìwé yìí. Ọkùnrin náà wo Ọlágbèmí, ó fi ìka tó tẹ̀lé ìka àtàǹpàkò ọwọ́ ọ̀tún rẹ̀ sí ibi àgbọ̀n ìsàlẹ̀. Ó wá dákẹ́ lọ fún ìṣẹ́jú díẹ̀ bíi pé ó ń ronú lórí nǹkan kan. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó ní, àbí ò sí ohun tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn ọ́ ni? Ọlágbèmí mi orí pé bẹ́ẹ̀ ni. Ọkùnrin náà fi ẹ̀yìn tì sí ara ògiri, ó sì fẹ̀yìn wọ́ ògiri lọ sílẹ̀ títí tó fi jókòó ti Ọlágbèmí. Ó ní, orí yéye ní mògún, ta ìṣẹ́ ló pọ̀. N ò lè dúró láti ka ìtàn náà lẹ́yìn tó bá kọ ọ́ tán. Ọlágbèmí kọjú sí i, ó ní, àbí ohun tí ìwọ náà mọwọ́ mẹsẹ̀ òun ló gbé ọ débí ni? Ọkùnrin náà wọ ọ̀kánkán lọ sàkún. Ó ní, mo ra àrìnfẹsẹ̀ sí ni. Ọlágbèmí ní, àrìnfẹsẹ̀ sí? Bẹ́ẹ̀ ni, bíi ti báwo? Ọkùnrin náà ní, bí Yorùbá bá ń sọ̀rọ̀ tí wọ́n fi òwe ti ọ̀rọ̀ wọn ní èdè tí wọ́n kúkú yé wọn. Yorùbá ní ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán, ẹni abíire kì í rìn ru. Àwọn òbí mi rí jájẹ yàtọ̀ sí pákó. Wọ́n rọwọ́ họrí láwùjọ. Wọ́n lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n là bí eléwì odò. Bẹ́ẹ̀ gbogbo ìgbà òun ni wọ́n máa ń kì mí nílọ̀ pé kí n máa ṣe jẹ́jẹ́ torí ayé nípa. Wọn ò gbé ní orílẹ̀-èdè yìí rárá. Òkè òkun òun ni wọ́n wà pẹ̀lú àwọn àbúrò mi tó kù, torí èmi ni àkọ́bí. Èmi nìkan náà òun sì ni ọkùnrin nínú àwọn ọmọ wọn. Wọ́n á máa tẹ̀ mọ́ mi létí ní ìgbà gbogbo pé kí n yé lọ sí kílọ̀bù lálẹ́. N ò já ìkìlọ̀ wọn kúnra. Àṣé òdodo ni pé orí tí yóò jẹ èkó, tí orí bẹ́ẹ̀ tó bá wé láwàní yóò tú dànù lásìkò tí yóò jẹ èkó náà. Inú kílọ̀bù òun ni mo wà lálẹ́ ọjọ́ kan ni ọ̀rẹ́ mi obìnrin tí mò ń retí ló dédé pè mí pé òun ti ń bọ̀ lọ́nà, ṣùgbọ́n òun ò rí ọkọ̀ tí yóò gbé òun wá sí kílọ̀bù tí a wà. Ó sọ pé gbogbo wọn ló sọ wípé ilẹ̀ ọ̀nà kílọ̀bù náà ti ṣú lálẹ́ ọjọ́ náà. Mo sọ fún un pé kó dúró dè mí ní ibi tó wà, pé mò ń bọ̀ wá gbé e. Aago 12:10 òun ni mo wọnú ọkọ̀ mi lóru ọjọ́ náà. Mo ṣínà ọkọ̀ sì ń pafẹ́ lọ lójú pópó. N ò tí ì rìn ju ìrìn 30 ìṣẹ́jú lọ tí mo fi ṣàkíyèsí wípé táyà ọkọ̀ mi ti jò. Mo sọ̀ nínú ọkọ̀, mo sì ń gbìyànjú láti pààrọ̀ táyà ọkọ̀ náà. Orí èyí ni mo wà tí mo bẹ̀rẹ̀ sí ní gbúrò ìbọn léraléra. Kò pẹ́ púpọ̀ tí mo tún fi bẹ̀rẹ̀ sí ní gbọ́ gìrìgìrì ẹsẹ̀. Mo yára lẹ̀ máa ra ọkọ̀ mi bí ìgbà tí ọmọ onílé tó lẹ̀ máa ra ògiri. Mo sì rí i tí àwọn géńdé bíi 6 kan tí wọ́n ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ mi. Bí wọ́n ti ń kọjá, òun ni wọ́n ń yìnbọn sí ọ̀nà ibi tí wọ́n ti ń bọ̀. Àwọn tó ń lé wọn bọ̀ wọ́n sì ń yìnbọn sí ọ̀nà ọ̀dọ̀ wọn. Ìgbà tó yá, ó ní ọta ìbọn ló tún bá ọ̀kan lára táyà ọkọ̀ mi tó sì jò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà mí pé kí ọta ìbọn kó má lọ bá èmi fúnra mi. Bí mo ti ní kí n sá kúrò ní ibi tí mo wà, ọwọ́ àwọn agbófinró òun ni mo bọ́ sí. Mo gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé ọ̀kan nínú wọn nìyí.
mo gbìyànjú láti ṣàlàyé pé n kì í ṣe ara wọn, ṣùgbọ́n ọwọ́ ìyà tẹ̀ mí, wọ́n lù mí bí aṣọ òfì, wọ́n lù mí, wọ́n na àlàáfíà kúrò lára mi. Mo dákú lọ gbọnagandan inú àhámọ́, òní mo ti lajú lọ́jọ́ kejì. Wọ́n ní ọlọ́pàá 5 òní èmi àti àwọn ìgárá ẹgbẹ́ mi pa lóru ọjọ́ náà. Láàárín ọ̀sẹ̀ 2 péré òní mo bá ara mi ní ibi tí mo wà yìí. Wọn ò gbé mi lọ sí ilé ẹjọ́ rárá, wọ́n kàn fi mí sọ̀kò sí ibi tí mo wà yìí ni. Ọlágbèmí ní òdodo ni pé òru ò mẹ́ni ọ̀wọ̀, ṣùgbọ́n ó sọ pé àwọn òbí rẹ̀ rọ́wọ́ orí láwùjọ. Kí ló dé tí mo wá gbé ìgbésẹ̀ kankan nípa ọ̀rọ̀ náà? Ọkùnrin náà mẹ́nu, ó ní àlùfáà jóná, òun béèrè irùngbọ̀n. Títí di bí mo ti ń sọ̀rọ̀ yìí, àwọn òbí mi ò mọ ibi tí mo wà, bóyá mo kú ni o, bóyá mo wà láàyè ni, kò sí ẹni tó lè sọ nínú wọn. Ọlágbèmí dá orí kodò, ó ní ìṣòro mà sí ọ̀tọ̀ọ̀tọ̀ o. Ọkùnrin náà ní bíi ti báwo? Ọlágbèmí ní àwọn òbí tèmi ò lówó lọ́wọ́, ṣùgbọ́n wọ́n mọ ibi tí mo wà. Gbogbo wọn ló rò wípé òtítọ́ ni mo ṣe ohun tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn mí. Ìdí nìyí tí gbogbo wọn fi sá fún mi. Ìyá mi nìkan òun ni ò fi mí sílẹ̀ rárá, bóyá ti ìkúnlẹ̀ abiyamọ òun ni àwọn náà rò. Orí ọ̀rọ̀ mi yìí náà òun ni ìyá mi ló ti kó ìjàmbá tó fi dèrò ilé ìwòsàn. Bí mo ti ń bọ̀ sọ̀rọ̀ yìí, bóyá ìyá mi kú ni tàbí wọ́n sì wà láàyè, n ò lè sọ. Ìyàwó àfẹ́sọ́nà mi gan, ó ti ta mí sọnù pátápátá, ó wá kù èmi àti ẹlẹ́dàá mi nìkan. Ọlágbèmí búgbẹ̀ẹ́ sẹ́kún. Ọkùnrin náà fi ọwọ́ lé léjìká, ó sì ń rẹ̀ lẹ́kún. Ó ní bí ó bá jẹ́ pé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n ní olóòótọ́ kì í kú sí ipò ìkà, a ó kú yọ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọlágbèmí ní ṣé èyí ò ti bọ́ báyìí? Ọkùnrin náà fẹ́ fèsì, òní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ẹsẹ̀ bọ̀ lọ́dọ̀ wọn. Wọ́n kó ara ró, wọ́n sì dákẹ́ minimini bí omi inú kété. Ohùn ẹsẹ̀ tí wọ́n ń gbọ́ náà ó bẹ̀rẹ̀ sí ní súnmọ́ ọ̀dọ̀ wọn. Bí ó ti ń súnmọ́ ọ̀dọ̀ wọn, òní wọ́n ń gbọ́ jẹwin jẹwin bí ìgbà tí ṣaworo etí ìyá ìlù tó bá ń dún. Kò pẹ́ púpọ̀ tí wọ́n fi gbọ́ tí wọ́n ti kọ́kọ́rọ́ bọ àgádágodo tó wà ní ẹnu ọ̀nà yàrá tí wọ́n wà. Ilẹ̀kùn sí pìrí, àwọn wọ́dà méjì kan báyìí wọ́n sì ti ọkùnrin kan wọlé. Ẹsẹ̀kẹsẹ̀ òní wọ́n tó ti ilẹ̀kùn náà padà. Wọ́n wá yí sí òdì kejì lọ́hùn-ún, wọ́n sì ní kí ọkùnrin náà kó na ọwọ́ rẹ̀ sí àwọn láti inú irin tí wọ́n fi dí gàgà yàrá náà. Ọkùnrin náà ṣe bẹ́ẹ̀, wọ́n tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó wà ní ọwọ́ àti ẹsẹ̀ ọkùnrin náà, wọ́n sì bá tiwọn lọ. Ọkùnrin náà fi ọwọ́ ra ojú ibi tí wọ́n ti tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Ó di irin tó wà ní iwájú rẹ̀ mú, ó sì mì irin náà jìgìjìgì. Gbogbo yàrá tí wọ́n wà ló sì mì tìtì. Ọkùnrin náà yí ojú sẹ́yìn láti wo Ọlágbèmí àti Òjó tó ti wà nínú àhámọ́ náà tẹ́lẹ̀. Àyà Ọlágbèmí àti Òjó já kọjá ààlà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n sún ara kì níbi tí wọ́n wà, tí wọ́n sì ń gbọ̀n bí ewé ojú omi. Ìdí ni pé ìrísí ọkùnrin tí wọ́n mú wọlé náà ó ba ènìyàn lẹ́rù púpọ̀. Ẹni tó bá sì ti rí i yóò ti mọ̀ pé ẹ̀hànnà gbáà ni. Ọkùnrin náà ga, ó sì gbọ̀nlẹ̀, ó nípọn láyà bí ìrá. Irun imú rẹ̀ ó pọ̀ débi pé bí ènìyàn bá wò dáadáa, ènìyàn yóò rò wípé kò ní ẹnu ni. Ojú rẹ̀ pọ́n kankan bí òòrùn tamasoko, bẹ́ẹ̀ ló ń bù yẹ̀rìyẹ̀rì bí iná alágbẹ̀dẹ. Ọwọ́ rẹ̀ kọ̀ọ̀kan ó nípọn bí awọ irin. Ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó tóbi sìgàlà sìgàlà. Orí rẹ̀ ń dángbẹ̀rin bí ojú díngí. Ọkùnrin náà wo àwọn méjèèjì títí, ó sì ń rìn bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Ọlágbèmí àti Òjó wọ́n fẹ́rẹ̀ẹ́ tọ̀ sí ṣòkòtò. Bí ọkùnrin náà ti gbé ẹsẹ̀ mẹ́ta ló tún dúró tó padà sẹ́yìn. Àyà Ọlágbèmí àti Òjó wá bẹ̀rẹ̀ sí ní sọ kúlúkúlú bí àmùjẹ ọmọ tuntun. Àwọn méjèèjì ló mọ̀ dájú pé àwọn ti kó ìjàngbọ̀n. Ní ẹ̀gbẹ́ kan tí Ọlágbèmí fún ara rẹ̀ mọ́, ó rántí ọ̀rọ̀ Fákóredé tó sọ fún un lọ́jọ́ tí wọ́n ríra kẹ́yìn nípa pé orí rẹ̀ òní kó máa képè nínú ìṣòro gbogbo tó bá wà. Ó tún wá rántí ohun tí Fákóredé máa ń wí nígbà tí wọ́n wà ní ilé ìwé gíga lásìkò tó bá di orí ara rẹ̀ mú. Ọlágbèmí náà di orí ara rẹ̀ mú, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ wúyẹ́wúyẹ́ pé àmì ìwàjà awo olóyo dífá fún olóyo èyí tó forí sílẹ̀ tó ń bọ àdó. Orí mi gbèmí kó jà fún mi, orí mi gbèmí jẹ́ ńlájé, orí mi gbèmí jẹ́ nírè gbogbo. Ògìdìgìdì la mẹ́rin, amẹ́rin tán la gbàgbé ògìdìgìdì. Adíá fún orí èyí tí lè bá wọn tàkàrà là lọ́jà ọbàrìṣà. Orí lòun ó gbèmí ló wí fún mi, orí ẹni kì í gbé ní tì, orí ẹni
bí orí ò bá dáni kí lòrìṣà ó gbè? Orí ẹni kì í gbé nítì, orí ẹni. Orí mi gbè mí kó o wá jà fún mi. Ní àgọ́ ọlọ́pàá tó tóbi kan báyìí, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ funfun kan báyìí wọlé sínú ọgbà àgọ́ ọlọ́pàá náà. Bí ọkọ̀ náà ti dúró, òun ni àwọn ọlọ́pàá bíi 10 ni wọ́n ti dàgìrì lọ sí ìdí ọkọ̀ náà. Ilẹ̀kùn iwájú ọkọ̀ náà tó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ dẹ́rẹ́bà sí. Gbogbo àwọn ọlọ́pàá tó dàgìrì lọ sí ibẹ̀, sí ibi ọkọ̀ náà, wọ́n ti dúró wámúwámú. Ọmọbìnrin kan tí kò tíì lé ju ọmọ 40 ọdún lọ, ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà. Bí ó ti fi ẹsẹ̀ tẹ́lẹ̀, òun ni gbogbo àwọn ọlọ́pàá tó ti dúró wámúwámú náà bẹ́rí fún un. Obìnrin náà bẹ́rí fún wọn padà. Ẹ̀gàn ní ẹ̀, bí ìjà bá wà níbẹ̀ ká parí ẹ̀, ká fi ti ẹ̀gàn kún, ká tún yọ ti ẹ̀gàn kúrò. Ọmọbìnrin náà ó dára ju egbin lọ. Aṣọ ọlọ́pàá tó wọ̀ sọ́rùn ó tuntun bíi pé wọn ò tí ì fi ọrùn kàn án rí. Gbogbo ara ọmọbìnrin náà òun ló ń dán bí ojú dígí. Kò dúdú jù, bẹ́ẹ̀ ni kò pupa jù, kò ga jù, bẹ́ẹ̀ ni kò kúrú jù. Gbogbo ara rẹ̀ òun ló ń dán bí ewé rinrin. Ojú rẹ̀ mọ́lẹ̀ bí àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn. Ojú rẹ̀ wá gún régé bí ojú ọmọ tuntun. Ẹ̀yìn ẹnu rẹ̀ ó ṣe déédéé ẹnu. Ó ń kí àwọn ọlọ́pàá tó wá pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Ẹ̀yìn ẹnu rẹ̀ ó funfun gbòò bí ètùtù òwú. Tọ́rọ́ tó ń bẹ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ ó gba odidi ọmọ èrè. Ó sì fìlà orí rẹ̀, irun làmọ́lẹ̀ tó dì sórí. Ó sì ń kọmọ̀nà bí ẹ̀yìn ejò mọ́nàmọ́ná tó ń fàyàfà nínú oòrùn lọ́sàn-án gangan. Irun orí rẹ̀ ó dúdú ju èédú. Bẹ́ẹ̀ lójú ibi tí wọ́n gbà la àwọn irun tó dì sórí ó ń dákoro bí òpó ẹmọ́. Òórùn lọ́fíńdà tó lò sára ó wuyì púpọ̀. Tí aṣọ dùn kọ́, òórùn lọ́fíńdà náà ó lè jí òkú ọjọ́ kẹta dìde. Ẹnu ògbàròyìn ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn, ọ̀pẹ ìjàyè òun ló lè ròyìn ogun Ògúnmọ́lá. Ẹni tó bá rí ọmọbìnrin tí mò ń wí yìí òun ló lè mọ rírì ohun tí mò ń sọ. Kì í kúkú ṣe wípé n ò rẹ́yẹ rí, ó kàn jẹ́ pé ọ̀kín ló rẹwà láwùjọ ẹyẹ ni. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ejò rí, ṣùgbọ́n n ò tí ì rí ejò tó rẹwà tó nìnì tí kì í ṣe ènìyàn ṣùgbọ́n tó da àrán bora nínú oko. Mo ti ń rí obìnrin tó rẹwà nínú ayé, tí ọmọbìnrin yìí ó tún ṣe mí ní kàyéfì. Ọmọbìnrin náà fi fìlà tó ṣí kúrò ní orí rẹ̀ sí abíyá òsì bó ti ń tẹ̀lé ọ̀gá àwọn ọlọ́pàá tó wá pàdé rẹ̀ wọnú ilé lọ. Bí wọ́n ti dé inú ilé, òní wọ́n yà wọ ọ́fíìsì kan báyìí. Wọ́n ti ṣe àtúnṣe inú ọ́fíìsì náà débi kà sí nǹkan. Ohun gbogbo òun ló dúró ní ibi tó yẹ. Gbogbo orí tábìlì àti àga ìjòkó tó wà nínú ọ́fíìsì náà òun ló ń dán gbẹrin bí ojúgun olókè ilẹ̀. Ọ́fíìsì náà wuni jọjọ. Bí wọ́n ti wọ ibẹ̀, òní ọkùnrin ọlọ́pàá tó ṣáájú náà ní, ọ́fíìsì yín nìyí ọ̀gá. Mo gbàdúrà pé kí ìlú Ìbàdàn yìí kó tù yín lára. Ọmọbìnrin náà ní àmín, ẹ ṣé mo dúpẹ́ fún àpọ́nlé tí ẹ ṣe fún mi. Olódùmarè kò ní jẹ́ kí a tẹ́ lọ́wọ́ ara wa. Àmín mà, bí ó bá ní ohunkóhun tí ẹ fẹ́, ẹ jẹ́ kí a tètè máa mọ̀. Kò burú, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí èmi tètè máa padà sẹ́nu iṣẹ́. Ọmọbìnrin náà ní kò burú, ẹ lè máa lọ. Ọlọ́pàá náà bẹ́rí fún obìnrin náà, ó sì ń jáde lọ. Obìnrin náà jókòó sórí àga rẹ̀. Bó ti jókòó ló ta ojú kán sí ibi tí wọ́n kó àwọn ìwé ìròyìn kan báyìí jọ sí. Ọlọ́pàá tó ń jáde lọ náà ti dé ẹnu ọ̀nà kí obìnrin náà tó ní ẹ dúró ná. Ọlọ́pàá náà dúró sí, ó ní ṣé kò sí o ọ̀gá. Ọmọbìnrin náà nawọ́ sí ibi tí àwọn ìwé ìròyìn wà, ó ní kí ni àwọn ìwé ìròyìn yìí ń ṣe níbí. Ọkùnrin náà ní bí àwọn ọ̀gá tí wọ́n gbé lọ ti máa ń ṣe àwọn ìwé ìròyìn lọ́jọ́ nìyí, torí a lè fẹ́ wá nǹkan nínú rẹ̀ lọ́jọ́ iwájú. Obìnrin náà ní ìríra òun ló jẹ́ fún mi pẹ̀lú ibi tó wà yẹn. Bóyá kí ẹ pe ẹnìkan wá kí wọ́n wá bá mi kó o kúrò lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ lè wá ibòmíràn láti kó o sí. Ọkùnrin náà ní kò burú mà, èmi fúnra mi náà mo lè kó o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tètè kó o kúrò. Ọlọ́pàá náà lọ sí ibi tí ìwé ìròyìn náà wà. Ó kó díẹ̀ níbẹ̀, ó sì ń jáde lọ. Bí ó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọbìnrin náà, ó ní ọ̀kan lára àwọn ìwé ìròyìn náà jábọ́. Ọmọbìnrin náà ní ẹ máa rọra o. Ọlọ́pàá náà ní ẹ ṣeun mà. Ọmọbìnrin náà sún àga rẹ̀ sí ibi tí ìwé ìròyìn náà wà láti bá ọlọ́pàá náà mu. Bí ó ti bẹ̀rẹ̀ láti mú lórí àwòrán Ọlágbèmí gbàgàdà lára ìwé ìròyìn náà, ó ka àkọlé tó wà lára àwòrán náà. Ó sì rí tí wọ́n kọ pé Ọlágbèmí rí ẹ̀wọ̀n ọdún 14 he látàrí wípé
ó gbìyànjú láti fi ipá bá ìyàwó kọmíṣánná láṣepọ̀. Ọlọ́pàá náà na ọwọ́ sí obìnrin náà láti gba ìwé ìròyìn náà padà. Ọmọbìnrin náà wojú rẹ̀ ó ní àgọ́ ọlọ́pàá wo ni wọ́n ti kọ́kọ́ mú ẹjọ́ ọkùnrin yìí wá. Ọlọ́pàá náà súnmọ́ obìnrin náà láti wo àwòrán ẹni tó ń sọ. Bí ó ti rí ló rẹ́rìn-ín, ó ní ògbólógbòó ọ̀daràn ni ọkùnrin tí ẹ̀ ń wò yẹn mà, kò tilẹ̀ yan ẹ̀kọ́ ní ibi tí ọwọ́ rẹ̀ ti tú agbọ̀n rárá. Ìyàwó kọmíṣánná ló fẹ́ fi ipá bá ní àjọṣepọ̀. Ọmọbìnrin náà tún wo àwòrán Ọlágbèmí, ó tún wojú ọlọ́pàá tó kó ìwé ìròyìn lọ́wọ́ náà. Ó wá kọjú sí ẹ̀gbẹ́, ó ronú lọ gbárí, ó sì ń dá sọ̀rọ̀ lórí ìrònú náà, ṣùgbọ́n ara rẹ̀ òun ló ń bá sọ̀rọ̀, kò sí ẹni tó gbọ́ ohun tó ń sọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó sọ fún ọlọ́pàá náà pé kó máa lọ ná, pé òun yóò padà pé. Bí ọlọ́pàá náà ti jáde lọ tó ti ilẹ̀kùn, ọ̀nà ọmọbìnrin náà mú ìwé ìròyìn náà dáadáa, ó sì bẹ̀rẹ̀ sí ní kà á. Ní ọgbà ẹ̀wọ̀n, ọkùnrin tó sì kẹta Ọlágbèmí àti Òjó, ó ń wòṣù bí ẹni tí ọ̀rọ̀ kan ń gbé lọ́kàn. Ó rí tí Ọlágbèmí ń kọ ìwé kan ní ibi tó wà. Ó súnmọ́ Ọlágbèmí, ó gba ìwé náà lọ́wọ́ Ọlágbèmí, ó ya díẹ̀ lára ìwé náà, ó gba gègé ìkọ̀wé lọ́wọ́ Ọlágbèmí, ó sì bẹ̀rẹ̀ sí ní kọ nǹkan kan sínú ìwé tó ya náà. Lẹ́yìn tó kọ nǹkan sínú ìwé náà tán, ó ju ìwé Ọlágbèmí sílẹ̀ padà níwájú Ọlágbèmí, ó ju gègé ìkọ̀wé rẹ̀ náà sílẹ̀. Ó wá ká ìwé tó kọ nǹkan sínú àpò kékeré. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òní wọ́n rí wọ́dà kan tó ń kọjá níwájú ibi tí wọ́n wà. Ọkùnrin náà bẹ̀rẹ̀ sí ní wo wọ́dà náà sùn. Ọlágbèmí ké sí wọ́dà náà pé òun fẹ́ sí ẹ̀yọ́. Wọ́dà náà ní kó ní sùúrù pé òun ń bọ̀. Lẹ́yìn nǹkan bí ìṣẹ́jú méjì, òní wọ́dà náà tó padà dé. Ó ṣí ibi tí wọ́n wà, ó sì mú Ọlágbèmí jáde lọ. Bí wọ́n ti dé ibi tí ó yẹ kí Ọlágbèmí ti ṣe ẹ̀yọ́, òní Ọlágbèmí dúró sí i. Ó wò káàkiri pẹ̀lú ìfura. Lẹ́yìn tó rí pé kò sí ẹnikẹ́ni ní ìkọjá, ó bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n súnmọ́ wọ́dà náà. Bẹ́ẹ̀ ló mú gègé ìkọ̀wé ọwọ́ rẹ̀ gírígírí. Ó ti wá súnmọ́ wọ́dà náà pẹ́kípẹ́kí, ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí i. Lẹ́yìn tó sọ̀rọ̀ náà tán, ó ti ọwọ́ bọ inú ṣòkòtò rẹ̀, ó sì fa ìwé pélébé kan báyìí yọ. Ó fún wọ́dà náà ní ìwé náà. Wọ́dà náà sì dá a padà sí inú àtìmọ́lé tó wà. Bí Ọlágbèmí ti wọlé tán, òní wọ́dà náà ti ilẹ̀kùn padà, tó sì bá tirẹ̀ lọ. Aago 12 kọjá ìṣẹ́jú 5 ọ̀sán ọjọ́ kejì, òun ni àwọn Ọlágbèmí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbúròó ẹsẹ̀ bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Ìró ẹsẹ̀ tí wọ́n ń gbọ́ bọ̀ náà ó tó ti ẹni 4 sí 5. Ọlágbèmí yára dìde ní ibi tó wà, ó sì yọjú wo àwọn tó ń bọ̀ náà. Ó rí ọkùnrin wọ́dà tó fún ní ìwé pélébé ní àná, ọ̀gá àwọn wọ́dà pátápátá, obìnrin kan àti àwọn ọkùnrin 2 mìíràn. Ẹsẹ̀kẹsẹ̀ tó rí wọn kò ló mọ̀ pé ọlọ́lá òní ọkùnrin tó dàgbà díẹ̀ láàrin wọn àti obìnrin tó wà láàrin wọn. Ṣé ìrínisí òní sì ní lọ́jọ́? Ojú ló sì mọ ohun tó yónú. Kò sí ẹni tí kò mọ̀ wípé ìdodo òní ìdajì ara. Bí wọ́n ti dé ibi tí àwọn Ọlágbèmí wà, òní wọ́n dúró. Òjó sí ojú sókè, ó sì fò dìde lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìdùnnú. Ó pariwo pé dádì, mọ́mì. Omi bẹ̀rẹ̀ sí ní dà lójú ìyá Òjó. Bẹ́ẹ̀ ni Òjó náà ń sọkún bí eléré. Wọ́n ṣí ilẹ̀kùn fún Òjó. Òjó sì jáde. Bí ó ti jáde, òun sáré dì mọ́ ìyá àti bàbá rẹ̀. Ó ní ìgbà wo lẹ padà dé, àti pé báwo lẹ ṣe mọ ibi tí mo wà. Bàbá rẹ̀ ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Òjó. Kò sí ibi tí a ò wá ọ dé. Kí Olódùmarè tó fi ọ̀rẹ́ rẹ̀ yìí ṣe àtọ̀nà bí a ti rí ọ. Òun ló fún wọ́dà yìí ní òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé kó pè mí. Òjó yí ojú sí Ọlágbèmí, ó ní báwo ló ṣe mú òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dádì. Ọlágbèmí ní ọjọ́ tí ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tó wà ní yàrá òun yẹn gba òmìnira, ó já ìwé lára ìwé mi, ó sì kó òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dádì síbẹ̀. Ó fún ọkùnrin náà pé tó bá dé ìta kó jọ̀wọ́ kó bọ́ pè wọ́n kí wọ́n lè mọ ibi tó wà. Ṣùgbọ́n láti ọjọ́ náà a ò gbúròó nǹkan kan mọ́. Mo mọ̀ dájú pé ọkùnrin náà ò pè wọ́n ni. Mo wá lọ yẹ ojú ìwé tí o ti kọ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wò. Mo sì rí i pé ohun tí o kọ ó sì hàn lára ìwé náà. Ìdí nìyí tí mo fi tún kọ, tí mo sì fún ọ̀rẹ́ mi yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàyé pé kó bá mi pè wọ́n. Òjó tún bú sẹ́kún. Ó súnmọ́ ibi tí Ọlágbèmí wà, ó sì di ọwọ́ rẹ̀ méjèèjì mú. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀. Bàbá Òjó ní a ní láti tètè máa lọ Òjó, àwọn ìgbésẹ̀ sì kù tí a ní láti gbé. Òjó nu ojú rẹ̀ nù. Ó dúró sí i pẹ̀lú ìyàlẹ́nu.
ó wojú bàbá rẹ̀, ó na ọwọ́ sí Ọlágbèmí láì sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tó ń gbìyànjú àti sọ ó ti yé bàbá rẹ̀. Bàbá Òjó ní ọ̀rọ̀ rẹ̀ yé mi Òjó, oore kì í ju oore lọ, a ò ní dá Ọlágbèmí náà dá ìṣòro rẹ̀, ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan òun là á jọ ṣẹ̀lẹ́kù, a kì í kó ẹsẹ̀ méjèèjì wọ ṣòkòtò lẹ́ẹ̀kan náà, jẹ́ kí a kọ́kọ́ yanjú tiẹ̀ náà. Gbogbo wọn pẹ̀sẹ̀ dà, Òjó sì ń wo Ọlágbèmí nínú àhámọ́ tó wà bí wọ́n ti ń lọ. Inú Ọlágbèmí dùn pé òun tilẹ̀ ṣoore fún ẹnìkan. Bàbá Òjó padà sẹ́yìn, ó dúró ní iwájú Ọlágbèmí, wọ́n sì jọ sọ̀rọ̀ fún ìṣẹ́jú àáyá bíi 5 kó tó kúrò lọ́dọ̀ rẹ̀. Bàbá Òjó ó padà sẹ́yìn, ó dúró ti Ọlágbèmí, wọ́n jọ sọ̀rọ̀ fún ìṣẹ́jú bíi 5 kó tó kúrò lọ́dọ̀ rẹ̀. Báyìí òun ní orí kejì ìwé ìtàn Adákẹ́dájọ́ òun ló parí. Ibí ni wọ́n ti máa ṣẹnu dédé síbí fún tòní lágbára Ọlọ́run Olódùmarè. A tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí? Ǹjẹ́ ẹni tí Ọlágbèmí ṣoore fún yìí, ǹjẹ́ wọ́n ṣẹ̀san oore padà báyìí? Ẹ tí ì rí nǹkan kan, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní ẹ tí ì rẹ́yẹ. Lágbára Ọlọ́run Olódùmarè, a máa tẹ̀síwájú nínú Adákẹ́dájọ́ orí 3. Àjànàkú òun làkọlé tó ń bẹ ńbẹ̀. Àjànàkú ìwé tẹ́ ẹ gbádùn dáadáa ní ìwé yìí. Tó èmi a máa sọ wípé orí ń fáwọn ẹ̀dọ̀ kì í lògbé, òtútù ìmẹ́jà lálẹ́ odò, ẹnìkan ìkódìdí mọ̀dẹ̀ kúrò lọ́jú. Ayọ̀ àti àlàáfíà tí mo fi ilẹ̀ sí lónìí òun ni wọ́n tún padà máa báyé láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Olódùmarè. Ẹ má gbàgbé o láti bá mi láìkì àwọn fídíò mi ọlọ́kan ìjọ̀kan. Bákan náà ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ó dìgbà kan náà.